Wa no money ko MC awala lead orin àwọn ogun wa wo yaya ìyẹn 97 ni loyal láti gba award je n ṣe flashback 95 ni àkọ́kọ́ ṣe audition Owo Blue gbata lọ ṣe audition wọn mọ̀ pé Bello ló bí Fẹ́mi ìyẹn ṣá ń ké yọ̀bọ̀yọ̀bọ̀ tó bá ti ń ṣe audition fún wa la máa ké ohun rẹ̀ ní sanwó school àti ṣe audition tó Títádé Ògìdán tó mọ̀ pé ọmọ Bello ni wọ́n de parí audition yẹn fún wa ní 50 naira wọ́n fún Fẹ́mi ní 200 naira labade yaba ẹ de mọ̀ pé ohun ẹ̀ngbà yẹn máa ń gbọ̀n mú ká afford èmi Fẹ́mi bá ní ẹgbà àtilẹ̀ ló ti láwọ́ ẹgbà 200 naira ke fi raṣọ gbogbo yín wọ́n ní edu zero yín mo ní pẹ̀lẹ́ o lead ro so later làwọn daddy ẹ ṣe wá dé ẹ mọ̀ pé daddy náà wà ní Owo Blue Tádé Ògìdán wá rí pé ọmọ Bello àṣẹ 97 ní Fẹ́mi gba award tema àwọn èèyàn dẹ̀ sọ pé mo lo influence náà fi mú. Wàhálà ìwọ̀n mọ̀ ń pa bó ṣe ṣe mú ká afford àti àtìmí ìṣẹ́lẹ̀ ọdún pa lọ́jọ́ ṣe audition àwa la ṣe ròpẹ̀ láti bí ń bọ̀ àwa ọ̀rẹ́ kún sọ àti èmi òkè àbíbọ̀ ń ké Fẹ́mi ń ké kí ló èmi ò dé láìka tẹ̀ ń gbà yẹn kàn kí ló ń pa wọn lẹ́kùn báyìí bá ti gbà yẹn mo ti sọ múra mi pé mi ní ṣe audition kí n lose so audition mo ṣe tán ní wúrà àwọn eléyìí Musiliu 2004 àwọn náà support mi Bello náà dẹ̀ kọ lẹ́tà èmi ni mo ṣáájú tuntun ní ẹ̀fíta mo kọrin sọ̀rọ̀ tí mo ṣáà ń sọ lọ aṣáṣe Owo Blue yẹn 97 àbí ní Fẹ́mi gba tema àwa ń gbé ọ̀tọ̀ àwọn Fẹ́mi ń gbé àti tẹ̀bí sọ àràárọ̀ Fẹ́mi àwa máa mú a máa ní ká máa rìn kíra fẹ́ òwe yóò ti di star tàbá tí wọ́n rìn láti àti tẹ̀bí a lè kọjá lẹ́ẹ̀mẹ́fà káwọn èèyàn ṣáà fẹ́ àwọn máa Fẹ́mi Owo Blue kékeré àmẹ́bẹ̀ tó yóò sì mú mà ti di star ní kò yí a máa rìn láàrin àti tẹ̀bí sọ́tọ̀ afẹ́mọ̀ èèyàn ló fẹ́ kí afẹ́ òwe yóò ti di star so 97 àbí.